Hallelujah. Ògo ni fún Ọlọ́run. Mo kí gbogbo àwọn ọmọ Ọlọ́run alààyè wípé a kú ọjọ́ tòní. Ṣáájú ohun gbogbo, ẹ jẹ́ á gbàdúrà. Ìyanu lorúkọ rẹ̀. Ìyanu lorúkọ rẹ̀. Bàbá mi tó ń ṣe tẹ́nìkan ò lè ṣe. Ìyanu lorúkọ rẹ̀. Bàbá oníṣẹ́ ìyanu, ẹ ṣé o. A dúpẹ́ fún àkókò yìí. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ yín. A dúpẹ́ torí pé ẹ dá wa lé ènìyàn, ẹ dá wa lẹ́ranko. Ẹ mà ṣe é fún ààbò yín lórí ayé wa. Bí ẹ ti mú wa jáde, tẹ́ mú wa wọlé ní ayọ̀ àtàlàáfíà. Etí kọ̀ọ̀kan tó ń gbọ́ mi, ẹ jẹ́ á dààmú. Ògo ni fún orúkọ yín. Ẹ gbọ́ ọpẹ́ wa. Ìjìnlẹ̀ ìfẹ́ atọ́fara ti bí òkè. A bẹ̀bẹ̀ fún àánú o. Bá a ti ń lọ nínú ọ̀rọ̀ yín, ẹ fi àánú wá wa rí. Gbogbo etí kankan tí ó ń gbọ́ ọ̀rọ̀ rẹ wọ̀nyí, Olúwa fi àánú gbà wá kúrò nínú àìṣedéédé wa gbogbo, kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Ẹ gbà wá Ọlọ́run. A ó máa yìn ọ́, a ó máa gbé ọ ga. Jésù Olúwa wa. Àmín. Àwa ọmọ Ọlọ́run alààyè, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ọ̀rọ̀ ìgbàlà tó tọ́ ẹ̀mí àtìrẹ wá lónìí, òun ni ọ̀nà bí a ṣe máa bọ́ kúrò nínú ìyà àìmọ̀dí. Ìyà ẹ̀ṣẹ̀ àwọn baba ńlá wa, ẹ̀ṣẹ̀ tí ìyá rẹ ti dá sílẹ̀ fún ọ kó tó jáde láyé, ẹ̀ṣẹ̀ tí bàbá rẹ ti dá sílẹ̀ fún ọ kó tó jáde láyé. Àìmọye ọmọ ní jẹ ìyà àìmọ̀dí. Gbọ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi. Ìyà ẹ̀ṣẹ̀ òbí ẹlòmíràn ló sọ sínú ìgbèkùn ayé o. Ìyà ẹ̀ṣẹ̀ òbí ẹlòmíràn ló fi sínú ìṣòro tó wà báyìí. Torí náà, o ní láti mọ ọ̀nà àbáyọ kúrò nínú ìyà ẹ̀ṣẹ̀ àwọn baba ńlá wa. Ẹ̀ṣẹ̀ tí àwọn baba ńlá wa ti ṣẹ̀, èso àjàrà kíkan tí wọ́n ti jẹ, tí èyí sì ń kan àwa ọmọ. O ní láti wá ọ̀nà àbáyọ kúrò ńbẹ̀. Òun lèmi ṣe ń pariwo báyìí pé kí lẹ ṣẹ̀ àwọn baba ńlá wa, èyí tí wọ́n ṣẹ̀ tó jẹ́ pé àwa la wá ń jẹ ìyà rẹ̀. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé bàbá rẹ ti pa ènìyàn. Ìwọ náà wá ń bí àbíkú ọmọ. Ó wá ń wá kí ló fà á. Àfi kí Ọlọ́run gbà wá. Ọ̀pọ̀ ló ń wí pé ní ìgbà tí àwọn ti gba Jésù ní Olúwa àti Olùgbàlà, àwọn yóò ṣe tún wá máa jẹ ìyà bàbá àti ìyá wọn. Ẹ gbọ́, ó gba Jésù ò sọ wípé kó má jẹ ìyà bàbá àti ìyá rẹ o, àfi tí o bá sá fún ẹ̀ṣẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ ló gba Jésù ní Olúwa àti Olùgbàlà lóòótọ́. Wọ́n mọ̀ wípé Olúwa ló lè gbani, ṣùgbọ́n wọ́n sì ń tọwọ́ bọ ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ bàbá rẹ̀ sì tún wà ńbẹ̀ tí ìyá rẹ̀ lúgọdì ọ́. Torí náà, o ní láti kọ́kọ́ jáwọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe fi yé mi lónìí. Mo máa ka ọ̀rọ̀ Ọlọ́run yìí fún ọ. Torí ó sọ wípé àwa yóò ṣe tún máa pòwe yìí ní ilẹ̀ Ísírẹ́lì mọ́.
ní ilẹ̀ àwọn ènìyàn mímọ́ mọ́, ní ilẹ̀ àwọn tí ó ti gba Jésù mọ́, pé àwọn baba ńlá wa ti jẹ èso àjàrà kíkan, eyín sì ń kan àwa ọmọ. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Kò yẹ kí eyín tún kan àwọn ọmọ mọ́, kò yẹ kí ọmọ tún jẹ̀yà mọ́, gẹ́gẹ́ bí ìbéèrè tí àwọn ènìyàn ń béèrè. Lẹ́yìn ìgbà tí o bá ti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà, èyí ni wípé ẹ jẹ́ á ka ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé Èsíkẹ́lì orí 18 láti ẹsẹ̀ 2. Kí ni ẹ̀yin rò tí ẹ̀yin fi ń pòwe yìí ní ti ilẹ̀ Ísírẹ́lì pé àwọn bàbá ti jẹ èso àjàrà kíkan, eyín àwọn ọmọ sì kan? Bẹ́ẹ̀ ni, eyín àwọn ọmọ kan, nítorí bàbá wa Ádámù àti ìyá wa Éfà ti ṣẹ̀. Wọ́n ti jẹ èso àjàrà kíkan tí Ọlọ́run ní kí wọ́n má jẹ. Ṣùgbọ́n ṣá o, ọ̀nà àbáyọ lèmi fẹ́ mú jáde lónìí, wípé bí a ṣe lè bọ́ kúrò nínú ìyà àwọn baba ńlá wa, pàápàá ìyà ẹ̀ṣẹ̀ àwọn ìyá àti bàbá tó bí èmi àti rẹ sáyé, èyí tí ọ̀pọ̀lọpọ̀ ń jẹ lónìí. Nítorí tí a bá sọ wípé kí a má pa òwe yìí mọ́ ní ilẹ̀ Ísírẹ́lì, ilẹ̀ Ísírẹ́lì tí Ọlọ́run ń tọ́ka sí ni ibi tí a ti gbàgbọ́ nínú Ọlọ́run ọ̀gá ògo. Òun ni ayé ẹni tí ó ti gba Jésù ní Olúwa àti Olùgbàlà. Ọlọ́run wá sọ̀rọ̀. Gbọ́ ohun tí Olúwa sọ ní ẹsẹ̀ 3. Olúwa Ọlọ́run wípé, bí mo ti wà, ẹ̀yin kì yóò rí àyè láti pòwe yìí mọ́ ní ilẹ̀ Ísírẹ́lì. Bẹ́ẹ̀ ni, kò ní sí àyè ní ìgbà tí ìwọ bá ti gba Jésù ní Olúwa àti Olùgbàlà rẹ, tí o sì kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. A kì yóò pa òwe yìí ní ilé rẹ mọ́. Ìgbà tí o bá ti kọ ẹ̀ṣẹ̀ bàbá rẹ sílẹ̀, tó kọ ẹ̀ṣẹ̀ ìyá rẹ sílẹ̀, tó tẹ̀lé ẹ̀ṣẹ̀ ìyá rẹ, tó tẹ̀lé ẹ̀ṣẹ̀ bàbá rẹ, kò tún ní sí ìdí mọ́ tí a ó fi máa pa òwe yìí mọ́ ọ lára. Nítorí bàbá rẹ ló ṣẹ̀, ìyá rẹ sì ló ṣẹ̀. Kò wá ní sí ìjìyà ẹ̀ṣẹ̀ ìyá rẹ àti bàbá rẹ lórí ayé rẹ mọ́, nítorí wípé a ti fi ikú Jésù àti ẹ̀jẹ̀ rẹ̀ tó ta sílẹ̀ lórí igi àgbélébù rà ọ́ padà. Tí ìwọ náà bá sì ń dá ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìjìyà ẹ̀ṣẹ̀ rẹ wà lórí rẹ, torí gbogbo ọkàn ní ti Ọlọ́run, àtọkàn ọmọ àti ọkàn bàbá. Gbọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe fi yé wa ní ẹsẹ̀ 4. Kíyèsí, gbogbo ọkàn ní tèmi, gẹ́gẹ́ bí ọkàn bàbá ti jẹ́ tèmi, bẹ́ẹ̀ ni tèmi ní ọkàn ọmọ pẹ̀lú. Ọkàn tí ó bá ṣẹ̀, òun ni ó kú. Ẹ gbọ́ ìdí tí a sì fi ń jẹ ìyà àwọn baba ńlá wa ni wípé àwa fúnra wa ò tí ì kúrò nínú ẹ̀ṣẹ̀ àtijọ́. Ẹ̀ṣẹ̀ ìpànìyàn ó sì ń bẹ nínú ọ̀pọ̀lọpọ̀ wa. Ìmutípara, ìréde òru tí Ọlọ́run ní a má ṣe, a sì ń ṣe. Ẹ jẹ́ wá sọ fún wa ọ̀nà àbáyọ tí a fi ní jẹ ìyà ẹ̀ṣẹ̀ tí àwọn baba ńlá wa dá sílẹ̀ fún wa. Nítorí tí a bá sì wà nínú ẹ̀ṣẹ̀, oore ọ̀fẹ́ ò lè pọ̀ sí i. Ìwé Róòmù orí 9 ẹsẹ̀ 1 fìdí rẹ̀ múlẹ̀. Tá a bá sọ wípé nípa òwe yìí mọ́,
ó túmọ̀ sí pé a ní láti sá fún ẹ̀ṣẹ̀. Ohun tí Bíbélì ń sọ níbí ni wípé kò ní sí àyè láti pa òwe yẹn mọ́ ní ilé àwọn ọmọ Ọlọ́run. Táwa ni ọmọ Ọlọ́run? Ọmọ Ọlọ́run ni àwọn tí ó pa òfin Ọlọ́run mọ́. Bí ó bá ti pa òfin Ọlọ́run mọ́, kì yóò sí àyè àti pa irúfẹ́ òwe yìí ní ilé rẹ, nínú ayé rẹ mọ́, nítorí wípé ó ti pa òfin Ọlọ́run mọ́. Arákùnrin àti arábìnrin, àwọn bàbá ńlá wa ti jẹ èso àjàrà kíkan. Ádámù àti Éfà ti jẹ èso àjàrà kíkan. Bàbá àti ìyá rẹ tó bí ọ sáyé ti hùwà ìkà. Ó wá ní kéyín má kàn, ẹ̀san máa ké. Ṣùgbọ́n kí ẹ̀san má bàa ké mọ́, torí Ọlọ́run ti sọ wípé kì yóò sí àyè mọ́ ní ilẹ̀ Ísírẹ́lì nígbà tí ilẹ̀ Ísírẹ́lì bá ti di mímọ́, nígbà tí ayé rẹ bá ti di mímọ́, nígbà tó ti kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ fúnra rẹ, ó ti kúrò nínú ẹ̀ṣẹ̀ bàbá àti ìyá rẹ dọ́sẹ̀. Ìgbà yìí ni kò ní sí àyè àti parúfẹ́ òwe bẹ́ẹ̀ mọ́ nínú ilé rẹ àti nínú ayé rẹ. Ọ̀nà àbáyọ ni wípé bí o bá ṣe olóòótọ́, a kì yóò pa òwe yìí mọ́ ọ lára mọ́ láyé. Tí o bá jẹ́ olódodo, a kì yóò pa òwe yìí mọ́ ọ lára láyé. Ìwọ náà wò ó, ẹ jẹ́ a jọ wò ó. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé bàbá rẹ̀ ti ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ tí bàbá rẹ̀ ṣẹ̀ lẹ̀, òun ló ń jẹ ìyà rẹ̀. Ó sì ti ń gbàdúrà káàkiri, ṣùgbọ́n kò sí ọ̀nà àbáyọ ń bẹ̀. Arákùnrin àti arábìnrin, ọ̀nà àbáyọ kan rèé fún ọ o. Òun lèmi ṣe ń pariwo fún ọ wípé kó o jẹ́ olóòótọ́. Ẹni bá jẹ́ olóòótọ́, tí kò pa ènìyàn, tí kò ta ẹ̀jẹ̀ sílẹ̀, tí kò hùwà ìkà, tí kò bá tọmọ lọ́mọ jẹ́, tí ó sọ̀rọ̀ ènìyàn lẹ́yìn. Ẹlòmíà ní mi ò tilẹ̀ gbébọn àti pààyàn náà. Mo ṣe máa jẹ ìyà bàbá mi, mo ṣe máa jẹ ìyà ìyá mi. Ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ̀ wípé kò dìgbà tí ó bá gbébọn pànìyàn, ọ̀rọ̀ ẹnu á máa pànìyàn. Ẹjọ́ ẹlẹ́jọ́ tó ń rò ńkọ́? Arákùnrin àti arábìnrin, gbọ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi, kó má bàa jẹ ìyà àwọn bàbá rẹ àti ìyá rẹ ẹ̀ṣẹ̀ tí wọ́n dá sílẹ̀ fún ọ. Ó dára kí wọ́n gọ́ fúnra rẹ̀ ó kúrò nínú ẹ̀ṣẹ̀. Ẹ jẹ́ á lọ ka ọ̀rọ̀ Ọlọ́run ní ìwé Èsíkẹ́lì yẹn, ká bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 5. Ṣùgbọ́n bí ènìyàn kan bá ṣe olóòótọ́, tó sì ṣe èyí tí ó tọ́ àti èyí tí ó yẹ, tí kò sì jẹ lórí òkè, tí kò sì gbé ojú rẹ̀ sókè sí àwọn òrìṣà ilé Ísírẹ́lì, tí kò sì bá obìnrin aládùúgbò rẹ̀ jẹ́, tí kò sì súnmọ́ obìnrin tó wà nínú àìmọ́ rẹ̀. Gbọ́ ọ̀rọ̀ Olúwa. Tó bá sì ń ṣe gbogbo nǹkan wọ̀nyí, ó dájú a ó sì máa pa òwe yìí nínú ayé rẹ síbẹ̀ sí ni o. Bàbá rẹ ti jẹ èso àjàrà kíkan, ẹ̀yin á sì máa kàn, nítorí wípé o ò tí ì jáwọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀. À ń báya láya lò pọ̀, o ò tí ì jáwọ́ nínú bíbá obìnrin tí kò tó wà ní ipò àìmọ́ sùn papọ̀. O ò tí ì jáwọ́ nípa lílọ òtẹ́ẹ̀lì lọ máa bá aṣẹ́wó sùn. O ò tí ì jáwọ́ ńbẹ̀. Ó wá sọ wípé eyín ò ní kan. Ẹ̀ṣẹ̀ ti wà ńlẹ̀ tẹ́lẹ̀, ìwọ tún ń dá ẹ̀ṣẹ̀ kún. Ó wá sọ wípé kéyín má kàn, eyín láti kàn. Bàbá rẹ̀ mu bí ìyà, ìwọ náà bá bàbá rẹ̀ mu bí ìyà. Ó wá ní eyín ó má kàn.
bàbá rẹ̀ ń fagbó, ìwọ ló ń bá bàbá rẹ̀ fagbó. Ó wá ní kéyìn má kàn gbọ́ ọ̀nà àbáyọ yìí, ọ̀nà àbáyọ kò nínú ìyà àwọn baba ńlá wa, ọ̀nà àbáyọ kò nínú ìyà ẹ̀ṣẹ̀ tí bàbá rẹ̀ dá àti tí ìyá rẹ̀ dá. Òun là ń sọ̀rọ̀ lé lórí o. Ṣé ìwọ ò tí ì máa ní ènìyàn lára? Ìwọ tó ní ènìyàn lára tó wá sọ wípé o fẹ́ bọ́ kúrò nínú ìyà ìrandéran yín. Bàbá rẹ̀ ní ènìyàn lára tó fi kú ni. Ìwọ náà sì ní àwọn ènìyàn lára. Síbẹ̀síbẹ̀ ó wá roko pé ká má pa òwe yẹn mọ́ ní ilẹ̀ Ísírẹ́lì. Lóòótọ́ l'Ọlọ́run sọ pé àsìkò ń bọ̀ tí a ò ní pa òwe yẹn mọ́ ní ilẹ̀ Ísírẹ́lì. Ṣùgbọ́n àsìkò yẹn ni wípé ìgbà tí ìwọ bá ti jẹ́ olóòótọ́ ènìyàn, mo sì ń tẹnu mọ́. Àsìkò tí o bá ti gba Jésù lé Olúwa àti Olùgbàlà tó kúrò nínú ẹ̀ṣẹ̀, ìgbà yìí la ò ní pa òwe yẹn mọ́ nínú ilé rẹ̀ àti nínú ayé rẹ̀. Gbọ́ ọ̀rọ̀ Olúwa tí kò sì ní ẹnìkan lára, ṣùgbọ́n tó ń fi ohun ògo onígbèsè fún, tí kò fi agbára kó ẹnikẹ́ni, tí ó ti fi oúnjẹ rẹ̀ fún ẹni tí ebi ń pa, tí ó sì ti fi ẹ̀wù rẹ̀ bo ẹni ìhòhò. Nítorí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ìyà ẹ̀ṣẹ̀ tí ẹlòmíín jẹ ní ìyà ẹ̀ṣẹ̀ ìdílé wọn. Ẹlòmíràn àìtètè ráyafẹ́, ìdílé mìíràn ikú òjijì, ìdílé mìíràn ìpọ́njú lóríṣiríṣi, bí kán máa já wálẹ̀ láti ibi gíga, tàbí kí wọ́n máa kú ní gbèdéke ọjọ́ orí kan. Arákùnrin àti arábìnrin, gbọ́ mi lónìí. O ní láti jáwọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ. Ọ̀nà àbáyọ rèé, gba Jésù ní Olúwa àti Olùgbàlà. Jáwọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀. Wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ bàbá àti ìyá rẹ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run. Kí wọ́n lè gbà ọ́. Kí wọ́n lè fi àdúrà já ọ gbà kúrò ní ọwọ́ ogun tí ó ń jà ọ́. Báyìí ló máa ṣe lè bọ́ kúrò ní ọwọ́ ìyà ẹ̀ṣẹ̀ àwọn bàbá àti ìyá tó bí ọ lọ́mọ. Má tanra rẹ. Bàbá rẹ ti ṣẹ̀. Ìyá rẹ ti ṣẹ̀. Òun ló mú ogun lé koko mọ́. Ọ̀nà àbáyọ ni wípé jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. Má bò mọ́ra rárá. Rí bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ nínú ayé ènìyàn, a máa fa ìpọ́njú, ìdààmú, wàhálà, àìríjẹ àti àìrímu. Oríṣiríṣi ọ̀nà lẹ̀ṣẹ̀ lè gbà láti da ayé ènìyàn láàmú. Torí náà, gba Jésù ní Olúwa àti Olùgbàlà. Jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ. Kọ̀ àwọn ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. Má gba rìbá mọ́. Rìbá ò dáa. Má gba àbẹ̀tẹ́lẹ̀. Bí o bá pa ènìyàn nítorí owó, tí ọmọ rẹ sì nánú owó ọ̀hún, dandan ni ọmọ yẹn náà yóò jẹ ìyà. Ìwọ á jẹ ìyà, wàá tún gba èrè ikú. Ọmọ náà tún wá jẹ ìyà yẹn, yóò tún wá gbèrè ikú. Kó má bàa wá jẹ ìyà, kó tún wá fi ìyà lẹ̀ fọ́mọ. Má náwó nínú àbẹ̀tẹ́lẹ̀. Má náwó nínú owó ipá. Má náwó nínú owó ẹ̀yìn. Mo fi Ọlọ́run bẹ̀ ọ́. Mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ ọ́. Gbọ́ ọ̀rọ̀ Olúwa láti ẹsẹ̀ 8 ìwé Èsíkẹ́lì tá à ń kà lọ.
ẹsẹ̀ kẹjọ yẹn wípé ẹni tí kò fi fúnni láti gbà ẹ̀dá bẹ́ẹ̀ ni kò gba èlékèlé, tí ó ti fa ọwọ́ rẹ̀ kúrò nínú àìṣedéédé, tí ó ti mú ìdájọ́ òtítọ́ ṣẹ láàrin ọkùnrin àti ọkùnrin, tó ti rìn nínú àṣẹ mi, tí ó sì ti pa ìdájọ́ mi mọ́ láti hùwà títọ́. Òun ṣe olóòótọ́, yíyè ni yóò yè ni Olúwa Ọlọ́run wí. Tí o bá ti jẹ́ olóòótọ́, tí o pa òfin Ọlọ́run mọ́, yíyè ló máa yè. O kì yóò jèrè ikú. Ṣé a ti wá rí báyìí pé àwa tá à ń béèrè wípé kí nìdí tí ọ̀pọ̀lọpọ̀ àwa tí a ti gba Jésù ní Olúwa àti Olùgbàlà sì tún jẹ́ ìyà àwọn bàbá wa? Ìdí ni wípé àwa fúnra wa ò tí ì kúrò nínú ẹ̀ṣẹ̀ wa àti ẹ̀ṣẹ̀ ìrandéran, èyí tí ó ti bẹ̀rẹ̀ láti orí Ádámù àti Éfà tó fi dé orí àwọn bàbá tó bí èmi àti rẹ ní ọmọ. Èrè ẹ̀ṣẹ̀ á máa dúró de ọmọ. Ìwọ tó pọ̀ ọmọ lọ́mọ, èrè ẹ̀ṣẹ̀ rẹ ní kí wọ́n pa ọmọ tìrẹ náà pẹ̀lú. Ṣé ẹ̀yin ò tí ì wá máa kan àwọn ọmọ báyìí? Ìwọ bàbá ló pa ènìyàn tí wọ́n wá pa ọmọ. Ṣé yín ò wá tí ì kan ọmọ? Ṣùgbọ́n kẹ́yìn má bàa kan ẹ̀mí àti rẹ. Má bo ẹ̀ṣẹ̀ òbí rẹ mọ́lẹ̀. Jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kó o kọ̀ sílẹ̀. Yóò gba Jésù ní Olúwa àti Olùgbàlà. Kó jẹ́ olótìtọ́ ènìyàn. Yóò dára fún ọ. Jésù ní Olúwa. Thank you. Please subscribe to our YouTube channel at OLORUN 30 TV for music, prayers, messages, movies by Evangelist James Adeniyi, aka Kinikinse. God bless you.